mọ̀ ọ́kà o ojú bá ní rẹ̀ èèyàn ló pọ̀ ọlọ́run ló mèèyàn rẹ̀. inú ẹ̀ dájì gan-an oníkun ló mọ̀ ọ́kà ojú bá ní rẹ̀ èèyàn ló pọ̀ ọlọ́run ló mèèyàn rẹ̀. inú ẹ̀ dájì gan-an síngà inú ẹ̀ dájì gan-an oníkun ló mọ̀ ọ́kà o ojú bá ní rẹ̀ èèyàn ló pọ̀ ọlọ́run ló mèèyàn rẹ̀ o. inú ẹ̀ dájì inú ẹ̀ dájì oníkun ló mọ̀ ọ́kà wàláì àbí kò mọ̀ nù. ojú bá ní rẹ̀ èèyàn ló pọ̀ ọlọ́run ló mèèyàn rẹ̀. àkọ́bọ̀ ọlọ́run kò láàmì o lọ́wọ́ alábòsí ẹ̀dá òrojú ìyá sọmọ lóore wọ́n bá rí ẹ̀ wọ́n sọ̀rọ̀ rẹ̀ àbódì lẹ́yìn wọn á ṣe bàjẹ́ o túbá ní rẹ̀ èèyàn ló pọ̀ ọlọ́run ló mèèyàn rẹ̀ o. inú ẹ̀ dájì gan-an oníkun ló mọ̀ ọ́kà ojú bá ní rẹ̀ èèyàn ló pọ̀ ọlọ́run ló mèèyàn rẹ̀. kí ló rí ọ̀rẹ́ mi lówelówe ló ń sọ̀rọ̀ rẹ̀ tálẹ́ níṣẹ́ ẹ kò jẹ́ nǹkan mo mọ̀ pọ́nrán bẹ́ẹ̀ níkùn ẹ̀ tó fẹ́. inú ẹ̀ dájì gan-an oníkun ló mọ̀ ọ́kà o ojú bá ní rẹ̀ èèyàn ló pọ̀ ọlọ́run ló mèèyàn rẹ̀. inú ẹ̀ dájì gan-an oníkun ló mọ̀ ọ́kà ojú bá ní rẹ̀ èèyàn ló pọ̀ ọlọ́run ló mèèyàn rẹ̀. inú ẹ̀ dájì gan-an síngà inú ẹ̀ dájì gan-an oníkun ló mọ̀ ọ́kà o ojú bá ní rẹ̀ èèyàn ló pọ̀ ọlọ́run ló mèèyàn rẹ̀ o. inú ẹ̀ dájì inú ẹ̀ dájì oníkun ló mọ̀ ọ́kà wàláì àbí kò mọ̀ nù. ojú bá ní rẹ̀ èèyàn ló pọ̀ ọlọ́run ló ọlọ́run ló mèèyàn rẹ̀. mèèyàn rẹ̀. àkọ́bọ̀ ọlọ́run kò láàmì o lọ́wọ́ alábòsí ẹ̀dá òrojú ìyá sọmọ lóore wọ́n bá rí ẹ̀ wọ́n sọ̀rọ̀ rẹ̀ àbódì lẹ́yìn wọn á ṣe bàjẹ́ o túbá ní rẹ̀ èèyàn ló pọ̀ ọlọ́run ló mèèyàn rẹ̀ o. inú ẹ̀ dájì gan-an oníkun ló mọ̀ ọ́kà ojú bá ní rẹ̀ èèyàn ló pọ̀ ọlọ́run ló mèèyàn rẹ̀. kí ló rí ọ̀rẹ́ mi lówelówe ló ń sọ̀rọ̀ rẹ̀ tálẹ́ níṣẹ́ ẹ kò jẹ́ nǹkan mo mọ̀ pọ́nrán bẹ́ẹ̀ níkùn ẹ̀ tó fẹ́ wí. inú ẹ̀ dájì gan-an oníkun ló mọ̀ ọ́kà ojú bá ní rẹ̀ èèyàn ló pọ̀ ọlọ́run ló mèèyàn rẹ̀. ọ̀rẹ́ mi ọlọ́run ni ó gbà wá o ọlọ́run ni ó gbà wá o lọ́wọ́ àwọn ọkùnrin ẹnu wọn dùn púpọ̀ gan o wàláì ọkùnrin lè kànyàn pa ìkan lóró kóhun ó kàn mí lórí Facebook ó bá mi chat látàárọ̀ ọ̀rẹ́ mi o ọlọ́run wá dìrú dìgbà àbórí. inú ẹ̀ dájì inú ẹ̀ dájú oníkun ló mọ̀ ọ́kà oníkun ló mọ̀ ká. ojú bá ní rẹ̀ èèyàn ló pọ̀ ọlọ́run ló mèèyàn rẹ̀. àfikọ́ lòun làwọn o lórí social media yìí èmi náà pàdé ìkan òun ló bá mi sọ̀rọ̀ lọ́wọ́ mi ò dá lóhùn ní tèmi torí àwọn ọkùnrin burúkú pọ̀ ọlọ́run ló mèèyàn rẹ̀. inú ẹ̀ dájì gan-an oníkun ló mọ̀ ọ́kà ojú bá ní rẹ̀ èèyàn ló pọ̀ ọlọ́run ló mèèyàn rẹ̀. mélòó mélòó la ó kà o mélòó mélòó la ó kà o nínú ẹlẹ́tàn ọkùnrin mi ò bá tiẹ̀ ní jẹ́ òfun ṣùgbọ́n nínú experience mi tí wọ́n náà mọ̀ púpọ̀ sí ó má lọ jẹ́ scammer ni èmi ò ṣe o. inú ẹ̀ dájì inú
inú ẹ̀ dájí. oníkun ló mọ̀ ká. àìmọye cheaters lórí Facebook. ojúbà nílẹ̀ èèyàn ló pọ̀ ọlọ́run ló mèèyàn rẹ̀. ọ̀rẹ́ mi ó kàn ń sọ bẹ́ẹ̀ ni o. ìṣubú alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì kẹta ń kẹ́bẹ̀. kì í ṣe pé kò kúkú mi o láti lọ́kọ ọ̀rẹ́ mi. ṣùgbọ́n bàbá ọmọ mi o ó gbọ́dọ̀ wà responsible o. tó dùn wò tó dùn rí kò gbọ́dọ̀ jẹ́ lẹ́tàn ọkùnrin. ni mo ṣe ní farabalẹ̀ kí má jì sọ́fìn ọkùnrin o ọ̀rẹ́ mi. inú ẹ̀ dájí gan-an oníkun ló mọ̀ ká. ojúbà nílẹ̀ èèyàn ló pọ̀ ọlọ́run ló mèèyàn rẹ̀. òbúrú ọ̀rẹ́ mi ọlọ́run kó là wá o mo mọ̀ pa onífọkànṣàlẹ̀ ọlọ́run kó máa ṣọ́ wa inú ẹ̀ dájí ọlọ́run máa ṣọ́ wa lọ́wọ́ gbogbo oníkun ló mọ̀ ká. ẹlẹ́tàn ṣáni ojúbà wọn o nílẹ̀ èèyàn ló pọ̀ ọlọ́run ló ọlọ́run ló mèèyàn rẹ̀. mèèyàn rẹ̀. káṣoge káwọṣọ káṣoge káwọṣọ ká má rìn ní dọ̀tí o ká tọ́jú ẹwà wa. káṣoge káṣoge káwọṣọ yẹ káwọṣọ káṣoge káwọṣọ káwọṣọ. ká má rìn ní dọ̀tí o ká tọ́jú ẹwà wa. àbákẹ́ o jẹ́ káṣoge jẹ́ káwọṣọ jẹ́ káṣoge jẹ́ káwọṣọ ká má rìn ní dọ̀tí o ká tọ́jú ẹwà wa. káṣoge káwọṣọ káwọṣọ káṣoge jẹ́ aṣoge káwọṣọ ká má káwọṣọ. rìn ní dọ̀tí o ká tọ́jú ẹwà wa. ọ̀rẹ́ wo bàtà yẹn ọ̀rẹ́ wo bàtà yẹn wàṣọ kọ̀ọ̀kan yẹn oríkó rẹwà gan mi ò fẹ́ lé ìmọ̀ ìyẹn gangan ló ń mi ò dákun dábọ̀ ọ̀rẹ́ mi. káṣoge káwọṣọ káṣoge káwọṣọ ká má rìn ní dọ̀tí o ká tọ́jú ẹwà wa. fi mí sílẹ̀ o ọ̀rẹ́ mi fi mí sílẹ̀ o ọ̀rẹ́ mi ojú kòkòrò ẹ̀dẹ̀ ti pọ̀ jù jẹ́ kí tìyẹ́ máa tó ẹ. káṣoge káwọṣọ káṣoge káwọṣọ ká má rìn ní dọ̀tí o ká tọ́jú ẹwà wa. borele àfi kó jẹ́ tiẹ̀ borí tọ̀hún àfi kó jẹ́ tiẹ̀ èyí tí mo mú ọ̀rẹ́ mi mi ò lè filẹ̀ láíláí. káṣoge kò bínú mi ò ní fi sílẹ̀ fún ẹ èyí gangan ló wè mí náà sígá. Bùnmi kò gbàgbé mi ò ní bínú kí ló ń ṣe ẹ́ ìfẹ́ máa ní ó tiẹ̀ dúpẹ́ ọ̀rẹ́ mi lọ́wọ́ àrínìmọ́jú. káṣoge káwọṣọ káṣoge káwọṣọ ká má rìn ní dọ̀tí o ká tọ́jú ẹwà wa. ó yá jẹ́ kí n mú yẹn kí wọ́n mélé yìí o Mújídà ó yá jẹ́ kí n mú yẹn kí wọ́n mélé yìí o ṣó mọ̀ kó sanra jù mí lọ ó máa fún lára ẹ̀ áfírì lára mi mo láì kọ́lọ̀ yẹn ò dẹ̀ jẹ́ kí n mú. káṣoge káwọṣọ káṣoge káwọṣọ ká má rìn ní dọ̀tí o ká tọ́jú ẹwà wa. Excuse me, sister, can I see you? I'm very sorry, please. As I'm seeing you, I like your face. I like your face. As I'm seeing you, I love your style. the way you are talking, I love your voice. the way you are smiling, I fall in love. Thank you brother I'm very grateful. Thank you brother You are welcome. ẹjọ́ sísá ṣé mo lè mọ orúkọ yín mo fẹ́ mọ̀ yín gan. Délédélé àti wá. ọkú ṣé ò sí o ṣe bá ti mọ́ra wá. ẹ kí mi mo kí yín o a ò jà òbúra wa. bẹ́ẹ̀ ni sísá Ó yẹ kó ti yé yín. you are mature enough. Ó yẹ ká máa pariwo. ẹ wò ó brọ́dà ṣe rí i pé à ń kánjú. èmi pẹ̀lú ọ̀rẹ́ mi A ṣì lọ síbì kan. anyway this is my card ẹ pè mí sórí aago. any day anytime You are welcome.
fẹ́ sanwó. àwa tá a wá rajà àwa gan mọ́wó dání. ókè ẹ lè sanwó kó má dàbí insult. àbí ọ̀rẹ́ mi ṣe báwọn náà fẹ́ náwó. àwọn ọkùnrin pẹ̀lú jọ̀gbọ̀n wọn wà láwọn pọ̀ o àwọn ọkùnrin pẹ̀lú jọ̀gbọ̀n wọn wà láwọn pọ̀ wọ́n lè tẹ̀lé ẹ dé o ilẹ̀ bó bá gbà fún wọn. àwọn ọkùnrin pẹ̀lú jọ̀gbọ̀n wọn wà láwọn pọ̀. láwọn pọ̀ àwọn ọkùnrin pẹ̀lú jọ̀gbọ̀n wọn wà láwọn pọ̀. Oníjọ̀gbọ̀n wọ́n lè tẹ̀lé ẹgbẹ́ o ilẹ̀ bó bá gbà fún wọn. àwọn ọkùnrin pẹ̀lú jọ̀gbọ̀n wọn. yé mo ní àwọn ọkùnrin pẹ̀lú jọ̀gbọ̀n wọn wà láwọn pọ̀ o wọ́n lè tẹ̀lé ẹ dé o ilẹ̀ bó bá gbà fún wọn. àwọn ọkùnrin pẹ̀lú jọ̀gbọ̀n wọn wà láwọn pọ̀. Ó pọ̀ àwọn o. ọkùnrin pẹ̀lú jọ̀gbọ̀n wọn wà láwọn pọ̀. Ìjọ̀gbọ̀n wọ́n lè ó pọ̀ o. tẹ̀lé ẹgbẹ́ o ilẹ̀ bó bá gbà fún wọn. jẹ́ kí n fún ní try náà tóra ó lè sọ. Jẹ́ kí n fún ní try náà tóra ó lè sọ. látijọ́ yìí tó ti ń chat pẹ̀lú mi kò jẹ́ ń gbádùn bẹ́ẹ̀ ni ò jẹ́ mi mẹ́sẹ̀gì ni orí mi ẹlẹ́dàá mi orí mi ẹlẹ́dàá mi bóyá ó lè dọ́kọ̀ mi. àwọn ọkùnrin pẹ̀lú jọ̀gbọ̀n wọn wà láwọn pọ̀. àwọn ọkùnrin pẹ̀lú jọ̀gbọ̀n wọn wà láwọn pọ̀. wọ́n lè tẹ̀lé ẹgbẹ́ o ilẹ̀ bó bá gbà fún wọn. ọ̀rọ̀ ọkùnrin kan ṣòro ní ẹlẹ́kan ni wọ́n. Àjọkẹ́. ọ̀rọ̀ ọkùnrin kan ṣòro ní ẹlẹ́kan ni wọ́n. a lè fún ní try tán kó máa fọ́ọ̀mù o. fífẹ́ tó kàn sọ pé òun fẹ́ fẹ́ mi sílẹ̀ ni ló jẹ́ kémi gan fẹ́ ju wá ojúṣe sílẹ̀ fún. torí mi ò falẹ̀ o torí mi ò falẹ̀ o torí mi ò falẹ̀ ọkọ ni mò ń wá. àwọn ọkùnrin pẹ̀lú jọ̀gbọ̀n wọn wà láwọn pọ̀. àwọn ọkùnrin pẹ̀lú jọ̀gbọ̀n wọn wà láwọn pọ̀. wọ́n lè tẹ̀lé ẹgbẹ́ o ilẹ̀ bó bá gbà fún wọn. Hello. ó ga wàhálà ẹ̀ pọ̀ mẹ́sẹ̀jì ẹ̀ náà ni mo ṣe ń kà lọ́wọ́ tí mi ti kà tán yìí anyway no problem jẹ́ ká máa bá bọ̀. ìfẹ́ ayọ̀ ọkàn mi ìfẹ́ ayọ̀ ọkàn mi títí ayé olólùfẹ́ a ó bá fẹ́ra. ìfẹ́ ayọ̀ ọkàn mi. ayọ̀ ọkàn mi ìfẹ́ ayọ̀ ọkàn mi. ayọ̀ ọkàn títí ayé olólùfẹ́ a ó máa fẹ́ra. ìfẹ́ ayọ̀ ọkàn mi o. ìfẹ́ ayọ̀ ọkàn mi títí ayé olólùfẹ́ a ó máa fẹ́ra wa. ìfẹ́ ayọ̀ ọkàn mi. ayọ̀ ọkàn mi o. ìfẹ́ ayọ̀ ọkàn mi. olólùfẹ́ títí ayé olólùfẹ́ a ó máa fẹ́ra. ìfẹ́ ló máa dá ìfẹ́ ló máa dá o bàbá ló fẹ́ ayé adùn gan ilé àtúrà ọ̀nà onídàárú o títí ayé olólùfẹ́ a ó máa fẹ́ra wa. ìfẹ́ ayọ̀ ọkàn mi. ìfẹ́ ayọ̀ ọkàn mi. títí ayé olólùfẹ́ a ó máa fẹ́ra. ìfẹ́ ayé ọkàn mi ìwọ nìfẹ́ ayé ọkàn mi títí ayé olólùfẹ́ la ó máa fẹ́ra wa. ìfẹ́ ayé ọkàn mi ayé ọkàn mi o ìfẹ́ ayọ̀ ìwọ ọkàn ni mi. mo fẹ́ràn jù ní gbogbo ayé pátápátá a ó máa fẹ́ra wa ni torí lọ́jọ́ tí mo rí ẹ mo gbà pé mo rayọ̀ mi lọ́jọ́ tí mo rí ẹ mo gbà pé mo rayọ̀ mi ó dàbí òṣùpá tó ń tọ́mọ̀lẹ̀ fáyé ó dàbí òṣùpá tó ń tọ́mọ̀lẹ̀ fáyé wo ẹ̀yìn ojú rẹ̀ ń dá mi lọ́rùn gan ni o ó ń ṣe yòróyòró àfi bíi tinú ẹyin àti pé tọrọ ẹ̀kẹ́rẹ́ ò jẹ́ ń gbádùn rárá o fẹ́ ìfẹ́ ayọ̀ ọkàn mi. ayé ọkàn mi o ìfẹ́ ayọ̀ olólùfẹ́ mi o títí ayé olólùfẹ́ títí a ayé ó máa títí ayé fẹ́ra. la ó máa fẹ́ra wa. ìyá ó ṣe ọkọ mi o ìyá ó ṣe ọkọ mi èmi náà fẹ́ràn ẹ níṣẹ́ ló dàbí pé ká ti mọ̀ra tipẹ́ oníwà ìrẹ̀lẹ̀ ó dẹ̀ tún wá kẹrin gan o handsome man bí èmi lójú ẹ̀ rí
mi o. ìfẹ́ ayé ọkàn mi ayé mi títí ayé olólùfẹ́ a ó ẹni bí máa ọkọ fẹ́ra. mi. You are my joy, ìwọ ọláyọ̀ mi o. You are my joy, ìwọ ọláyọ̀ mi. For better for worse, I will stay with you. No matter condition, together we are one. ìfẹ́ ayé ọkàn mi ìfẹ́ ayé ọkàn mi títí ayé olólùfẹ́ a ó máa fẹ́ra. àní mo lọ́rọ̀ kan tí mo fẹ́ bá ẹ sọ ìfẹ́ mi mo lọ́rọ̀ kan tí mo fẹ́ bá ẹ sọ o àjọkẹ́ mo lábùrò kan tí mo fẹ́ kó mọ tó ń gbé làbújá mo lábùrò kan tí mo fẹ́ kó mọ tó ń gbé làbújá ó ṣe kókó ó ṣe pàtàkì ọmọ ìyá mi ni ọjọ́ ti pẹ́ tó ti ń dà mí láàmú lórí ọ̀rọ̀ rẹ ó ní bẹ́ẹ̀ni ò bá ti fẹ́ yàwó póun ò ní fẹ́ mo wá fẹ́ ṣe surprise fún ohun mi ká ríra yín tó bá rí ẹ ó ti ṣúàjù wípé máa fẹ́ràn ẹ máa ríra láìpẹ́ ò torí kó máa tó dé. ìfẹ́ ayé ọkàn mi ìfẹ́ ayé ọkàn mi títí ayé olólùfẹ́ a ó máa fẹ́ra. Kò sí wàhálà o, no problem. Ìgbà wo náà máa dé? Ká tètè mójú, ajé kò ní sọ kíá. Ká tètè mójú, ajé kò ní sọ kíá. I can't wait.
Saoty rè náà àbójú mi ń tọ̀ mí jẹ ni. èmi ni mo jí kú ìjọ mẹ́ta o. Salam aleikum. ó ṣì mí mú rárá o. Salam aleikum. Saoty arẹwà ni o. Salam aleikum. ojú tó rí ẹ máa gbó o. Salam aleikum. ṣẹ̀ṣẹ̀ lọ déédé o. Salam aleikum. ṣé o sì wàhálà kankan. Salam aleikum. borí pẹ́gbẹ́rún lọ́jà àwọn tẹ́ni ọmọbìnrin tí mo ń sọ̀rọ̀ ẹ̀rẹ́ wípé òun mi láti fi ṣèyàwó Kàfáyàtù síngà Àjọkẹ́. Kàfáyà kí ẹ̀gbọ́n mi Ayami Kàfáyàtù rẹ̀ o. ọjọ́ ló ń pẹ́ ìpàdé òjì Saoty mo yọ̀ lórí ìfẹ́ o. Orí ẹgbẹ̀rún lọ́jà ọmọ sẹ́ni ọmọbìnrin tí mo ń sọ̀rọ̀ ẹ̀ ipò òun mi láti fi ṣèyàwó Kàfáyàtù síngà Àjọkẹ́. Àbẹ̀fẹ́ ṣé kìí ṣe pé ojú rẹ̀ ń tàn ẹ́ jẹ ṣé kìí ṣe pé ojú rẹ̀ ń tàn ẹ́ jẹ má mú mi ṣeré this is serious matter àní má mú mi ṣeré this is serious matter má fàwàdà ṣe yẹ̀yẹ́ àbúrò mi má fàwàdà ṣe yẹ̀yẹ́ àbúrò mi ọmọ tí mo sọ fún ẹ pé mo fẹ́ràn yẹn ṣe bóun ní Kàfáyà kí ló tún wá ń sọ bóyá òun dẹ̀kọ́ ló fẹ́ wí lájú kó tún wò. Orí ẹgbẹ̀rún lọ́jà ọmọ sẹ́ni ọmọbìnrin tí mo ń sọ̀rọ̀ ẹ̀ ipò òun mi láti fi ṣèyàwó Kàfáyàtù síngà Àjọkẹ́. Kò gbọ́dọ̀ jẹ́ pé ojú mi ń tàn mí jẹ kò gbọ́dọ̀ jẹ́ pé irọ́ ni kò gbọ́dọ̀ jẹ́ pé ojú mi ń tàn mí jẹ ẹ̀gbọ́n mi ẹ kúkú mọ ìjẹ́ra mi pé mi ò láṣìírí kan tẹ́ ò mọ̀ Kàfáyà ní méjì àṣà òsì o. Orí ẹgbẹ̀rún lọ́jà ọmọ sẹ́ni borí pẹ́gbẹ̀rún ọ̀dà ọmọ tẹ́ni òun náà ni Àjọkẹ́ náà ni òun náà ni Kàfáyàtù síngà Àjọkẹ́. àbúrò ní kí láti wá fẹ́ ṣerú èyí sí kí láti wá fẹ́ ṣerú èyí sí ọ̀rọ̀ burúkú káwa máa gbọ́ àlọ́rọ̀ rírun ni ó káwa máa gbọ́ kẹ́gbọ́n àtàbúrò máa jà sóbìnrin kan kẹ́gbọ́n àtàbúrò máa jà sóbìnrin kan ṣọwọ́ àtọkọ́mọ ìyá méjì rẹ̀ wèlé o ọ̀rọ̀ yìí ti wá dórí ìtàkòyè mi mọ́. Orí ẹgbẹ̀rún lọ́jà ọmọ sẹ́ni ọmọbìnrin tí mo ń sọ̀rọ̀ ẹ̀ ipò òun mi láti fi ṣèyàwó Kàfáyàtù ṣe síngà rántí pé mo ní lórí Facebook ni láti pàdé tí mo ààyè lórí friend list ọ̀rẹ́ kan àṣàtúrọ̀ iná sí wọ́ ẹ̀gbọ́n mi tẹ́ ò bá gbàgbé mo lẹ́rù sí mi débẹ̀ ẹ̀gbọ́n mi tẹ́ ò bá gbàgbé mo lẹ́rù sí mi débẹ̀ tàbá ṣetán tí a kúrò níbí àtijọ́ ládéhùn pa ó fẹ́ra wa ojúkojú ayọ̀ mi kún o. Orí ẹgbẹ̀rún lọ́jà ọmọ àwọn tẹ̀mí sọ́ọ̀tì ajá rẹwà ipò òun mi láti fi ṣèyàwó Kàfáyàtù síngà Àjọkẹ́. arẹwà kò yẹ mi mọ station ti já pọ̀ àní kò yẹ mi mọ station ti já pọ̀ Saoty àgbo méjì ṣe lè mú mi ní kótó àgbo méjì ṣe lè mú mi ní kótó láéláé àbúrò mi kò lè bọ̀ sí rárá wo is impossible kò lè bọ̀ sí rárá ẹni mẹ́ta ò lè tó méjì méjì o kò lè ṣeé ṣe. Orí ẹgbẹ̀rún lọ́jà ọmọ sẹ́ni ọmọbìnrin tí mo ń sọ̀rọ̀ ẹ̀ ipò òun mi láti fi ṣèyàwó Kàfáyàtù síngà Àjọkẹ́. Risolukum duaukum duaukum risolukum duaukum risolukum. ọgbọ́n ti dé o Saoty Arẹwà ébà ọgbọ́n ti dé Saoty Arẹwà o ọ̀jọ̀gbọ́n tó ń kọrin fọ́jọ̀gbọ́n àwọn ọ̀jọ̀gbọ́n ló ń tẹ́tí gbórin wa torí pọ́gbọ́n láfikọ́ tiwa bàbá ni ó Abíbùláì Túndé bàbá Ìdè má
búbu èyí ṣe mi ò kọrin fún bá àǹkàlì mi ò kọrin fáwọn bá àǹkàlì tó rẹ́gbẹ́yẹ lẹ́yẹ ń tọ́ o. Rísọ́lùkùn dùwáhùkùn rísọ́lùkùn. ẹ̀sìn bẹ́ẹ̀ lọ́tọ̀ àṣẹ Ọlọ́run ni ẹ̀sìn bẹ́ẹ̀ lọ́tọ̀ àṣẹ Ọlọ́run ni àdúrà ń bẹ lọ́tọ̀ kábẹ́ẹ̀bẹ́ ìwà ń bẹ lọ́tọ̀ ó ṣe pàtàkì ìwà ń bẹ lọ́tọ̀ ó ṣe pàtàkì ìwà ẹ̀dá ọkọlọ́hún tó pàṣẹ káwùwà rere nítorí ẹ̀san ni onídàkejì náà gbẹ̀san tiẹ̀ yànkan bẹ́ o yànkan bẹ́ o yànkan bẹ́ o kò pàdé ẹ̀san. Rísọ́lùkùn dùwáhùkùn rísọ́lùkùn. rere ni wọ́n ṣe wọn ò ní ṣe kà o arẹwà rere ni wọ́n ṣe wọn ò ní ṣe kà o ire ò wá ní dìbì nígbà kankan ire ò wá ní dìbì nígbà kankan ọmọ èèyàn ló ń ṣe tó láyé àdáni wáyé kò ní ṣàbòsí akígbalú bọ́sà kó ẹ̀fọ́ ohun abágbìnrin ẹ̀dá máa ká. Rísọ́lùkùn dùwáhùkùn rísọ́lùkùn. iṣẹ́ ẹ̀dá o àdúrà ní fún iṣẹ́ ẹ̀dá o àdúrà ní fún àdúrà ẹ̀dá o níṣẹ́ ọwọ́ ẹ̀ o ẹni ìwúwá àdúrà tọwọ́ èèyàn fàìmọ̀ kan ń ṣépè fún kò lè mọ̀ iṣẹ́ òun ni ó fàdúrà dì fún iṣẹ́ òun ni ó fàdúrà dì fún bùwá ẹ̀ pé káyé ṣàdúrà fún ẹ yóò dé pé ní kò níyàn nínú ṣiṣẹ́ rẹ̀ o ṣiṣẹ́ rẹ̀ o ẹ̀san tẹ̀lé. Rísọ́lùkùn dùwáhùkùn rísọ́lùkùn. Àwùwárẹ̀ ẹ̀san tọrọ ni o ọ̀rẹ́ wùwà rere torí ẹ̀san tọrọ ni a ò fẹsẹ̀ bá báwo lára wọn mọ̀ ìran kìíní tó fi dé kejìlá ìran kìíní tó fi dé kejìlá dádì mi ẹ ṣé o dádì mi ẹ ṣé akíbù sálámì dádì mi ẹ ṣé akíbù sálámì tèmi ń jọlá ẹ nígbà gbogbo kò gbígi oró kò gbígi oró kò gbígi oró ó dájàre lẹ fún mi tí mo ná lé ní tó sì ń dọ́là o. Rísọ́lùkùn dùwáhùkùn rísọ́lùkùn. kóbìnrin ṣe rere lọ́dẹ̀ ọkọ kóbìnrin ṣe rere lọ́dẹ̀ ọkọ wọn àdúrà ni ó dì fún ọmọ wọn ìwà retí àmì ní sọkọ ìwà retí àmì ní sọkọ ní bàbá mi fi ń nira mọ́tàlá gbogbo ohun tó bí fún mi ní òye ẹ̀yà rẹ̀ gbogbo ohun tó bí fún mi ní òye ẹ̀yà rẹ̀ o Àgbékẹ́ ọlá o Àgbékẹ́ ọlá o ẹ ṣé màmá mi. Rísọ́lùkùn dùwáhùkùn rísọ́lùkùn. Bàbá ṣe ní lóore tí ó bá lè dúpẹ́ kó yàtọ̀ sọ́lọ́ṣà tó kẹ́rù ẹni lọ. Bàbá ṣe ní lóore Bá ṣe ní lóore ẹ jẹ́ kó dúpẹ́. sọ́lọ́ṣà tó kẹ́rù ẹni lọ. Bàbá ṣe ní lóore. Síngà bàbá ṣe ní lóore tí ó bá lè dúpẹ́ kó yàtọ̀ sọ́lọ́ṣà tó kẹ́rù ẹni lọ. Bàbá ṣe ní lóore tí ó bá lè Tí dúpẹ́ ó bá wá lè dúpẹ́ kó yàtọ̀ sọ́lọ́ṣà ẹni lọ. Oore rírí jẹ, oore rírí mu, oore sísun, oore jíjí, oore lílọ bíbọ̀ ọpẹ́ lálàáfíà. Ọlọ́run ló lọ́pẹ́, mo dúpẹ́ Ọlọ́run mi, mo mọpẹ́ mi wá o fún alálòókè. Wọ́n ṣe mí lóore ni mo ṣe wá dúpẹ́, mi ò fẹ́ jọ́ lọ́sà tó kẹ́rù ẹni lọ. Bàbá ṣe ní lóore tí ó bá lè dúpẹ́ kó yàtọ̀ sọ́lọ́ṣà tó kẹ́rù ẹni lọ. Ọpẹ́ fún mọ́mì mi tó bí mi sáyé Alájà Wàsílà ọlọ́mbà mi fọ̀rùn kẹ́. Ọpẹ́ fún dádì mi o Hájì Ahmedi ọmọ wọn lè rú wa. Mo dúpẹ́ ẹ ṣeun gan ẹ
ẹkú àdúró tì mí ẹkú kó lè dà mo dúpẹ́ ọlọ́run fáwọn òbí mi tí wọ́n bí mi sáyé bí o fẹ́ dáná sá akẹ́rù ẹni lọ. bàbá ṣe ní lóore tí ò bá lè dúpẹ́ kó yàtọ̀ sọ́lọ́ṣà tó kẹ́rù ẹni lọ. ọpẹ́ fọlọ́ọ̀rẹ́ àjọkẹ́ o mo ní pé ọpẹ́ fọlọ́ọ̀rẹ́ àwọn ẹni re àwọn afẹ́nifẹ́re tó ò jẹ́ kébi pa wá tó ń fún wa lóúnjẹ nínú ọ̀rọ̀ àwòrán wa láti ń jẹun àdúpẹ́ ẹ ṣeun mo kí ẹ baálẹ̀ ní ọ̀kẹ́ o Aláàjì Sáyídì ọmọ Fálóhùn ọmọ arọ́kẹ̀dówó ọmọ afàgbàládówó bọ́jọ́ ọkọ̀ Mọ́ríyá ọkọ̀ Tọ́lání balẹ̀ ọkọ̀ Bílíkì àmì ò fẹ́ jọ́ lọ́ṣà o mi ò fẹ́ jọ́ lọ́ṣà tó ń kẹ́rù ẹni lọ. bàbá ṣe ní lóore tí ò bá lè dúpẹ́ kó yàtọ̀ sọ́lọ́ṣà tó kẹ́rù ẹni lọ. Ajílà bí fún mi láti fún Adigun kọ́ńkọ́ bìlò bọ́dá tù bọ́dá wọ́n ń kẹ́rù wọlé wọ́n kó mọ́tò wọlé wọ́n kó rẹsì wọlé wọ́n kó róró wọlé tó bá fẹ́ kẹ́rù ẹ o kó wá sí kí ọ láti Kútọ́nù ṣálọ́bá láti fún bọ́dá tù bọ́dá bàbá Adédayọ̀ bàbá Zainabu ó ṣe mí lóore o mi ò fẹ́ jọ́lọ́sà tó kẹ́rù ẹni lọ. bàbá ṣe ní lóore tí ò bá lè dúpẹ́ kó yàtọ̀ sọ́lọ́ṣà tó kẹ́rù ẹni lọ. Ajímù nírú mi ọmọ Ògúnlẹ̀yẹ tó ń bẹ ní Àjà ó ṣe mo dúpẹ́ olóore mi ní gbogbo ìgbà tó bá ń pàlàwù a máa jẹ́ ẹni pé ó ṣe mo dúpẹ́ Ájì Ràzákì mi àgbàwo ọmọ Adélékè ó ṣe mo dúpẹ́ aláṣẹ iléeṣẹ́ Arolat Petroleum mo dúpẹ́ owó ọkọ̀ Rọ̀ṣídà bàbá Mọ́ríyámọ̀ ẹ ṣe mo dúpẹ́ Hájì Tajudeen mi ọmọ Látúnjí ó ṣe mo dúpẹ́ bàbá Fátíù bàbá Fárúkù ó ṣe mo dúpẹ́ ó tá bá ṣe ní lóore tí ó bá lè dúpẹ́ kó yàtọ̀ sọ́lọ́sà tó kẹ́rù ẹni lọ. bàbá ṣe ní lóore tí ò bá lè dúpẹ́ kó yàtọ̀ sọ́lọ́ṣà tó kẹ́rù ẹni lọ. gbogbo ìmọ̀kí o ẹ̀yin Afẹ́nifẹ́re tẹ́wá sí bí ìnáwó Alájà Kìfáyà àbọ̀dé mẹ́ka wá o pẹ̀lú ẹni ayéfẹ́dé èyí tá a ṣe gbogbo yín lákì ẹ̀yin aládùúró tí àǹtí mi Ayọ̀ Bọ́lá Àlímọ́tù màmá Ọlárẹ̀wájú ẹ ṣé ìyá Ọ̀nàmẹ́ màmá Bọ́lá màmá Ṣọlá Success Catering olórí gbogbo ìmọ̀kí Alájà Ṣẹ̀gínà o ìyá Mubaraki ẹ ṣé mo dúpẹ́ Tírẹ̀n o ṣeun Bídù o ṣeun gbogbo ìmọ̀kí ẹ̀yin olólùfẹ́ wa mo dúpẹ́ ẹ ṣeun o tá a bá ṣe ní lóore tí ó bá lè dúpẹ́ kó yàtọ̀ sọ́lọ́ṣà tó kẹ́rù ẹni lọ. bàbá ṣe ní lóore tí ò bá lè dúpẹ́ kó yàtọ̀ sọ́lọ́ṣà tó kẹ́rù ẹni lọ. Àgbékí Adé o Ajá Sọfíyàtù màmá Òkìkí ọlá ọkọ̀ àdúró tì mí mo tún kí Diamond ọ̀rẹ́ àwa ni ẹkú àdúró tì wá Princess Rashida ọmọ Jẹ́gẹ́dẹ́ olórí ààrẹ gbogbo yín pátá mo kí ẹkú àdúró tì mí tábà ṣe ní lóore mo tún kí ẹ o ṣeun driver wa o ṣe àdúpẹ́ gbogbo ẹni ayé ń fẹ́ bad boys gbogbo yín mo kí Rukayatu o ṣeun Aishatu o ṣeun Rafiatu o ṣeun ìyá Samiya o ṣeun o gbogbo yín mo kí bàbá ṣe ní lóore o ṣe gan ṣùkúra màmá Àfíyàtù mi bàbá ṣe ní lóore o tí ó bá lè dúpẹ́ kó yàtọ̀ sọ́lọ́ṣà tó kẹ́rù ẹni lọ. bàbá ṣe ní lóore tí ò bá lè dúpẹ́ kó yàtọ̀ sọ́lọ́ṣà tó kẹ́rù ẹni lọ. Àríyá pírọ́dúsà o ẹ ṣe àdúpẹ́ mo ní àríyá pírọ́dúsà bàbá àbúrọ́rù ó ṣe mo dúpẹ́ owó bàbá mi rà ó ṣe mo dúpẹ́ pírọ́dúsà tó mọ̀ yẹn bá ń kọ́jú àgígí Àjàmọ́ríyámọ̀ alára fámi àmírù ṣíṣe gbogbo yín pátá
bisman tábà ṣe ní lóore tí ò bá lè dúpẹ́ kò yàtọ̀ sọ́lọ́ṣà o kò yàtọ̀ sọ́ kò yàtọ̀ sọ́lọ́ṣà tó kẹ́rù ẹni lọ. tábà ṣe ní lóore tí ò bá lè dúpẹ́ kò yàtọ̀ sọ́lọ́ṣà tó kẹ́rù ẹni lọ. Alájí Akímù ọmọ Balógun ó ṣe Alájí Akímù ọmọ Balógun bàbá kẹyẹ ọ̀fẹ́sì ẹ̀ kingdom ó ṣe mo dúpẹ́ wọ́n ṣe gúdúgúdú méje àyà mẹ́fà mo kọ́ ọlọ́run tó yìn olú ọmọ ọlọ́mọdá ẹ ṣe mo dúpẹ́ tá a bá ṣe ní lóore tá a ṣe ní lóore tá ò bá lè dúpẹ́ kò yàtọ̀ sọ́lọ́sà tó kẹ́rù ẹni lọ. tábà ṣe ní lóore tí ò bá lè dúpẹ́ kò yàtọ̀ sọ́lọ́ṣà tó kẹ́rù ẹni lọ. kò yàtọ̀ sọ́lọ́ṣà tó kẹ́rù ẹni lọ. kò yàtọ̀ sọ́lọ́ṣà tó kẹ́rù ẹni lọ. ẹ̀yin tí mi ò lè dárúkọ gbogbo yín ẹ ṣeun. kò yàtọ̀ sọ́lọ́ṣà tó kẹ́rù ẹni lọ. kò yàtọ̀ sọ́lọ́ṣà tó kẹ́rù ẹni lọ. kò yàtọ̀ sọ́lọ́ṣà tó kẹ́rù ẹni lọ. Ìkẹ́bẹ̀là ó ṣeun madam ṣàjẹ́ ó ṣeun àyọ̀ká ó ṣeun ọmọ ọlọ́gẹ̀dẹ̀ ó ṣeun ẹ ṣé mo dúpẹ́ ọmọ ẹlẹ́pà ó ṣeun Yétúndé Wùmí ó ṣeun Sáyídì Balógun mo tún kí Àríjàn tó ń jẹ́ pọ́tébù Ṣẹ́gun Ògúngbè Akímù Àdáọ̀ràn gbogbo yín ẹ ṣeun mo kí màmá mi Alájà Rọ̀ṣídà o Àyàtájùdínì tó ń jẹ́ àgbẹ̀dẹ kò ní dàrú iṣẹ́ wa oníbàjẹ́ ògbówọlá oníṣẹ́lá mi ò fẹ́ yọ lọ́sà tó ń kẹ́rù ẹni lọ. kò yàtọ̀ sọ́lọ́ṣà tó kẹ́rù ẹni lọ. kò yàtọ̀ sọ́lọ́ṣà tó ń kẹ́rù ẹni lọ. kò yàtọ̀ sọ́lọ́ṣà tó kẹ́rù ẹni lọ. ẹ jẹ́ ká lọ sóṣòdì o làárẹ̀ náà o lọ́dọ̀ àwọn mákẹ́tà tó rí wọn pé. ẹ jẹ́ ká lọ sóṣòdì o làárẹ̀ náà o lọ́dọ̀ àwọn mákẹ́tà tó rí wọn pé. ẹ jẹ́ ká lọ sóṣòdì o. mo ní ẹ jẹ́ ká lọ sóṣòdì làárẹ̀ náà o lọ́dọ̀ àwọn mákẹ́tà tó rí wọn pé. ẹ jẹ́ ká lọ sóṣòdì o làárẹ̀ náà o lọ́dọ̀ àwọn mákẹ́tà tó rí wọn pé. wọ́n tán fídíò tó jẹ́ gidi mísíkà tán bàtà gidi ni ìwọ tó fẹ́ ra confam ṣálọ sí Arena lọ́dọ̀ àwọn mákẹ́tà tó rí wọn pé. ẹ jẹ́ ká lọ sóṣòdì o làárẹ̀ náà o lọ́dọ̀ àwọn mákẹ́tà tó rí wọn pé. Alájí Akímù mi ọmọ Balógun Ọlásùn Films International ni bọ́ba kẹyẹ gbogbo èsì ẹ̀ kingdom ọkọ̀ Kàdíjà tó ń jẹ́ Kúbúrà bàbá Sami bàbá Àlíyà jàgàbá fún gbogbo Arena àwọn ní mákẹ́tà tó rí wọn pé. ẹ jẹ́ ká lọ sóṣòdì o làárẹ̀ náà o lọ́dọ̀ àwọn mákẹ́tà tó rí wọn pé. èèyàn Aláàjì Tóyìn Usman mi Toymas Films Holding ẹ̀gbọ́n tí Nurudini ọmọ Balógun Nuraito Films gbogbo yín ni mo kí o ẹ̀gbọ́n Muritala rẹ̀ mú fún Unu Films ẹ ṣé gan mo dúpẹ́ èèyàn Adéwálé Adéṣínà Time Pictures ẹ ṣé mo dúpẹ́ èèyàn Dayọ̀ Afọláyàn Alimoruf Films gbogbo yín la kí ẹ̀yin ni mákẹ́tà torí yín pé. ẹ jẹ́ ká lọ sóṣòdì o làárẹ̀ náà o lọ́dọ̀ àwọn mákẹ́tà tó rí wọn pé. èèyàn jí Sáyídì Ìṣọ̀lá Ayédùn aṣíwájú fún gbogbo Arena ẹ tọ́jú Gbádémọ̀ Ọ̀ṣunmọ́ Osmond Communication o gbogbo yín la kí Musbahu Jimoh Viewers ó ṣé mo dúpẹ́ gbogbo yín pátá mo kí o ẹ̀yin ni mákẹ́tà torí pé. ẹ jẹ́ ká lọ sóṣòdì o làárẹ̀ náà o lọ́dọ̀ àwọn mákẹ́tà tó rí wọn pé. ẹ bá mi tọ́jú Aláàjì Sálámì mi àfisò ó ṣé mo dúpẹ́ ẹ tún bá mi tọ́jú Golden Point Peter Anayo ẹ ṣé mo dúpẹ́ àwọn ni mákẹ́tà o.
mo dúpẹ́ tẹ́fi wá tún tẹ̀mí ṣe tẹ́fi wá tún tẹ̀mí ṣe tẹ́fi wá tún tẹ̀mí ṣe ọlá ilé mi jẹ́. Àmì bàbá mi ẹ ṣé mo dúpẹ́ ẹ fi wá tún tèmi ṣe ọlá yín ni mo jẹ́. alájà Afusatu ẹ ṣé mo dúpẹ́ aláṣẹkẹ́ màmá mi mo dúpẹ́ ẹ ṣeun débọ̀ wálé Múdàṣírù bàbá mi ẹ ṣeun gan bàbá Mújídátù bàbá Ọmọlàbákẹ́ ẹ̀yin ni mo rí kí ẹ̀yin lọ́pẹ́ tá ti tọrọ láyín lèmi jẹ́. Àmì bàbá mi ẹ ṣé mo dúpẹ́ ẹ fi wá tún tèmi ṣe ọlá yín ni mo jẹ́. gbogbo sweet mothers responsible fathers gbogbo yín la kí. tẹ mójútó àwọn ọmọ tẹ ò fọlọ́mọ tà fọlá tẹ ò fọlọ́mọ tà fọlá gbogbo yín la dúpẹ́ fún torí tẹ bá ṣe ṣe ni àwọn ọmọ ni wọ́n ṣe rí ní ọ̀la ẹ̀wọ̀n ayé Mújídátù ẹ̀wà àràtọ́lá fi mí dá. àánú mo rí gbà ó àánú ni mo rí gbà lọ́wọ́ ọba ọlọ́lá pẹ̀lú gbìyànjú òbí mi ni. Àmì bàbá mi ẹ ṣé mo dúpẹ́ ẹ fi wá tún tèmi ṣe ọlá yín ni mo jẹ́. They have gone for so many years. Àmọ́ ó dàbí àná. Àmọ́ ó dàbí àná. Torí ṣeré tó ṣe sílẹ̀, èmi ń jẹ́ kò tán. Àwa ń jẹ́ kò tán o. Lọ́jọ́ gbogbo, nígbà gbogbo, lásìkò gbogbo, náà máa ń bẹ lọ́kàn mi. Mọ́mí and Daddy, mi ò ní gbàgbé ẹ̀yin láéláé. Mi ò ní gbàgbé ẹ̀yin láéláé. Bàbá mi màmá mi títí lẹ ó bẹ lọ́kàn mi. Jọ̀wọ́ Ọlọ́run gbogbo oore tó ṣe fún mi. Tó ò dúró jẹ́ àlùjọ́nà rẹ̀. Onídẹ̀rẹ̀ bá mi fi ṣe káwọn bá mi fi san wọ́n ní ẹ̀san ire. Àmì bàbá mi ẹ ṣé mo dúpẹ́ ẹ fi wá tún tèmi ṣe ọlá yín ni mo jẹ́. Èmi Mújídátù Ọmọlàbákẹ́ ọmọ ṣàlẹ́wà ọmọ làwọn lè àsìbúnà làwù. mo bẹ̀ ẹ́ Ọlọ́run òbí ṣeré sílẹ̀ fún mi jẹ́rí rẹ̀ ṣe sílẹ̀ fọmọ. bí táyé ní bàdùdẹ ní kí tọmọ mi ti bẹ̀rẹ̀ káyé ọmọ mi ó ládùn. kípa wọn ò dára tó ń jẹ ọmọ bá jìnnà wọn ò ní fi wá ṣàwátì àmì. Àmì bàbá mi ẹ ṣé mo dúpẹ́ ẹ fi wá tún tèmi ṣe ọlá yín ni mo jẹ́. ẹ fi wá tún tèmi ṣe ọlá yín ni mò ń jẹ. ẹ fi wá tún tèmi ṣe ọlá yín ni mo jẹ́. ẹ fi wá tún tèmi ṣe ọlá yín lèmi ń jẹ. ẹ fi wá tún tèmi ṣe ọlá yín ni mo jẹ́. Àṣàkẹ́ màmá mi ẹ ṣé mo dúpẹ́. ẹ fi wá tún tèmi ṣe ọlá yín ni mo jẹ́. Múdàṣírù bàbá mi ẹ ṣé mo dúpẹ́ òre. ẹ fi wá tún tèmi ṣe ọlá yín ni mo jẹ́. gbogbo ẹbí màmá mi ẹ ṣé mo dúpẹ́ òre. ẹ fi wá tún tèmi ṣe ọlá yín ni mo jẹ́. gbogbo ẹbí bàbá mi ò ẹ ṣé mo dúpẹ́ dúpẹ́. ẹ fi wá tún tèmi ṣe ọlá yín ni mo jẹ́. gbogbo alágbàtọ́ mi ẹ ṣé mo dúpẹ́ ṣeun. ẹ fi wá tún tèmi ṣe ọlá yín ni mo jẹ́. gbogbo olólùfẹ́ mi ẹ ṣé mo dúpẹ́ o. ẹ fi wá tún tèmi ṣe ọlá yín ni mo jẹ́. gbogbo ẹ̀yin promoters ẹ ṣé mo dúpẹ́. ẹ fi wá tún tèmi ṣe ọlá yín ni mo jẹ́. ẹ ṣe sísan studio ẹ ṣé mo dúpẹ́ dúpẹ́. ẹ fi wá tún tèmi ṣe ọlá yín ni mo jẹ́. Àfisco Salami ẹ ṣé mo dúpẹ́ òre. ẹ fi wá tún tèmi ṣe ọlá yín ni mo jẹ́. Abíọ́dún Ọ̀rọ̀pọ̀ ẹ ṣé mo dúpẹ́ òre. ẹ fi wá tún tèmi ṣe ọlá yín ni mo jẹ́. Golden Point Music ẹ ṣé mo dúpẹ́ òre. ẹ fi wá tún tèmi ṣe ọlá yín ni mo jẹ́. Ẹ̀sọ́ Mamadébọ̀ mo dúpẹ́ ẹ ṣeun gan. ẹ fi wá tún tèmi ṣe ọlá yín ni mo jẹ́. Gbogbo ẹ̀yin music lover mo dúpẹ́ ẹ ṣeun gan. ẹ fi wá tún tèmi ṣe ọlá yín ni mo jẹ́. Àbákẹ́ Mújídátù ń dúpẹ́ ẹ ṣeun gan. ẹ fi wá tún tèmi ṣe ọlá yín ni mo jẹ́. ẹ fi wá tún tèmi ṣe ọlá yín. ẹlòmíì àjọkò anífújì yìí kò kúkú ṣe kí mo mọ̀ ọ́ kọ́ ọlọ́run kàn bless òun ní ọ̀lẹ́ ní. èmi ò ṣẹ́nu aláwọ̀ máa níbà mi gbogbo tí n bá jẹ́ ẹ̀yin tèmi lẹ́ máa mọ̀ mi ò ní lọ sórí stage àní lánàá. wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé mọ́tò kan wá fún mi táyà 600 lónìí kò jọ. ẹ̀yin tèmi ẹ lọ mọ́kàn balẹ̀ òkun lè bàbá dé. ọ̀ríjìnà ń bọ̀ wá bàbá ni mo.
kókó lálá. Màlá orin gangan lọ́ríjìnà. Ìjọ́júmọ́ lọ́kọ́ orin sún gẹ́rẹ́rẹ́. Ọjọ́ lọ́jọ́ yẹn sá. Aláyélúwàdé. Màdìébà Aláyélúwà Sùlẹ̀mánà Aláwọ̀ Adékúnlé Màláìkà. Ó ṣe ayẹyẹ. Gbogbo àwọn fans láti London, America, Canada, Dublin, Germany, France, Dubai àti káàkiri àgbáyé ló gbórí wọlé o. Ó ṣe rẹpẹtẹ jù. Ó fẹjú kẹ́kẹ́. Original àkọlé eléyìí ẹgbà. ọmọ olórin tó bá sọ pé tó sọ ti pé màláìka bá wo ìbínú aráyé ìbínú ọlọ́run ló ń kọ́ lẹ́tà sí ẹ. ẹ ò tí gbọ́ kankan lẹ́nu Aláyélúwà Original wa. ẹ tún gbà. aláwo sílé mọ́dọ̀ màlá ló ń bọ́ òun lakọrin tó fọkàn yọ aláwo ni sẹ́ríkì àti rẹ́sì ẹ̀ bàbáde wa ni. ọmọ aláwo sílé mọ́dọ̀ màlá ló ń bọ́ òun lakọrin tó fọkàn yọ aláwo ni sẹ́ríkì àti rẹ́sì ẹ̀ bàbáde wa ni. Abọ́rẹ́ kẹrẹ̀kẹ́ nínú eléyìí yàtọ̀. Gbogbo orin gbogbo ìlú gbogbo síá. Original àkọlé ẹ̀ ó tẹ́ kí yàtọ̀. Àwọn olóko ọ̀tọ̀ kùlú jankan-jankan ló wá o. Kìfàyà síngẹ̀ ni ayé fẹ́ kọrin. Àlàó tẹ́rẹ̀ bá pọ̀ jù ó fẹsẹ̀ kọ ni. Àwọn tó wá rìn bọ̀tọ̀ láwọn ò sáré. Wọ́n á bá ẹ níbẹ̀ fi ẹ́ síbẹ̀ lọ ni. Àwọn kan làwọn aróyìn orin sí ìròyìn wa. Bó ṣe lọ ní tébù everybody. Àlàó mo ní kì í ṣe hàn ní olóyìn láàyè. Ìwà ni olóyìn bí iṣẹ́ èèyàn bá dá. Àlàó àwọn Yorùbá o àwọn náà sọ pé bó o fakọ sí bàtà wọn ni ò lè dún. Ṣé báwọn náà tún padà wá sọ pé bí tàbá dúnúnú yìí ó padà yá ni. Sọfíà Kọmọrùdín ni yàn ká lákọrin. ọjọ́ àbókíyà wa ò ti pẹ́ nínú eégún. Jàǹkọ́lá ẹni ìṣó ní mẹ́ta ìṣó mẹ́ta. lọ́jọ́ àbókíyà wa Ó ti pẹ́ nínú eégún. Yusuf ní àbókíyà wa. Pẹ́ nínú eégún. ó ní tipẹ́tipẹ́ láti ń bá bọ̀. Àjòbí tó léwu dání. Nice kọrin. pàdébọ̀ jù wọ́n lọ pàdébọ̀ jù wọ́n lọ àwọn ọ̀rọ̀ ó jẹ́ ti kẹ́kọ̀ọ́rin kẹ́pẹ̀lẹ́ pàdébọ̀ quality ó jẹ́ ti kẹ́kọ̀ọ́rin pàdébọ̀ yáyì àwọn ọ̀rọ̀. Small doctor kọrin. Baby lama Adamo, ayamo koromo salamo. Come in for the color, I dey keep mosquito well. Companion, I do very well. I don't find any corner well. Even if you're a boy, very well. But I want somebody, I don't know. But I want somebody, but they do like say oh my God. You not kọrin. Líbọ̀lá lígàmọ̀ olóṣó tó fẹ́ pa mí ó máa jẹ níta wọn o kìtìkì ọlọ́run àgbáyé Olúwa máìtì àwọn olóṣó òde orí òde ànáàtì I can see them all around me now. Aláyélúwà láti Dubai wọ Naija ẹ̀ṣẹ̀ kan mi. Ajóbi ewé pẹ̀sà dára. ọ̀rí Àlàó ọjọ́ rẹ̀ rẹ̀ ó lólónìí ọmọ olówó òdùrú ọmọ màjí fèpè ṣeré o sọmọ wípé ọmọ àsunkún gbadé nìyí bàbá yín ló máa fọ̀rọ̀ gboyè àtẹwọ́ mẹ́wàá ni bàbá yín fi gboyè lówù tí lábẹ́rẹ́ jọ pẹ̀lẹ́ òdùrú ọmọ àgbòrò gbìmọ̀ ọmọ òtòǹpòrò èyí tí ń bẹ lọ́wọ́ òdùrú ọmọ ayéye òtòǹpòrò lójú ẹni fà èèyàn tó fà ọmọ wo òtòǹpòrò ẹni wọ́n máa fojú rẹ lọ ọmọ ìyá òtòǹpòrò òun ló sì máa fò òtòǹpòrò ṣubú làálù lòtòǹpòrò òtòǹpòrò ní ọmọ ìsà ní ṣubú. Kàkà
kàkàdí ẹ̀ka dákẹ́ ní ilẹ̀kùn fọ́fọ́. ọdún sídìí àti VCD original. aláyélúwà Sulemana Lamalaika. olóyin lanu jaburata. àti gbẹ́jáde báyìí. marketed and distributed by Olasco Films Nigeria Limited. EU 10-6 Movie City. Ami Arena Shopping Complex Bọ́ládé Oṣòdì Lagos. Headmaster Films Nigeria Limited ló ń distribute ẹ̀ worldwide. ọdún sídìí àti VCD eléyìí original àkọlé. màdìbà aláyélúwà Sulemana Lamalaika ni o. ó kọjá àfẹnuròyìn àti gbẹ́jáde wìtìwìtì ló ń tà. tẹ́lábì ọkọ̀ bí náà o. àwọn ọmọ kéékèèké wọ́n ń sáré lọ wọ́n ń sáré bọ̀ wọ́n ń dunnú pẹ̀lú ní tí wọ́n bá rí ìmí inú wa sọ wípé dad Chelsea ló máa play lẹ́nìí Arsenal lẹ́yìn a máa na ìyáláyà yín pa ní ọmọ òsì yóò na ìyáláyà bàbá rẹ̀ pa. ṣèyí kàbí fata ìmúran rájí ṣàkófin ló ṣe wá sí eléyìí o. fáwọn mákẹ́tà àpapọ̀ olókoòwò fídíò látòrí àwọn ọ̀gá bíi corporate alága small world gbàkejì alága toymax Olasco òkìkí epsilon almaru time adekas àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kàkàdí ẹ̀ka dákẹ́ ní ilẹ̀kùn fọ́fọ́. ẹ wọ ọdún sídìí àti VCD wá sí i. ẹ tún gbà. ẹ̀tọ́ 13 tí unity fi lè ré ní láàrin. ẹ tún gbà kó sí. nítorí náà àbòsí ló sọ Nàìjíríà di bó ti dà yìí. ṣé bàbá ṣe ṣàkófí ó tún yá. kulukulu ṣe o odò tí bá lù ẹsẹ̀ o kulukulu ṣe o odò tí bá lù ẹsẹ̀ o mọ̀lẹ́mí èèyàn kò ní tọwọ́ tèmi bọ́ o tèmi gangan kò mọ́ ní tọwọ́ ènìyàn bọ́ o ẹ bá jẹ́ àdá fọ́ kíkàrà wa dúró ọ̀yà. nǹkan mẹ́tàlá alákọ̀ọ́lẹ̀ eléyìí o. nǹkan mẹ́tàlá tó lè fa unity lórílẹ̀‐èdè Nàìjíríà. àfa Abdulrasheed Abdulrahim aṣọ́lá náà ṣe wá sí lọ́jọ́ yẹn. káwọn olórin Islam lọ́lọ́kan òjọ̀kó tó bẹ̀rẹ̀. nínú ọdún CD àti VCD yìí tá a pe àkọlé ẹ̀ ní nǹkan mẹ́tàlá. Ají Sauty Arẹwà ó yá. tóbi tó yẹ kó wá rí ṣé òun tó kàn rí ọ̀nà tó yẹ kó rìn rí o ọ̀fẹ́ kọ́ lórí rí. àdúrà ti gbàdámọ́ sí òkìkí ànábì ó yá. ènìyàn rere ń fẹ́ lọ́hùn á sì máa kàn dẹ́ra ó sì ká bá ń fẹ́ lọ́hùn á sì máa bẹ́ẹ̀ ṣẹ́kù. Ajé Amadina tàṣàbí bàrí ti dé ó yá. báyé ń gbógun kẹ́sọ́ mọ̀ hùwà rẹ̀ báyé ń dìtẹ̀ kẹ́sọ́ mọ̀ hùwà rẹ̀ àbọ̀ àfàbọ̀ fọ́níṣẹ́ o ó ti dá mi lójú iṣẹ́ ọwọ́ ẹ̀dá ni yóò gbẹ̀dá là báyé ń gbógun kò sámọ̀ hùwà rẹ̀. Ajé Rọ̀ṣídà ọmọ Ṣéhù ó yá. sẹ́yìn dára sí dá ọmọ wí ọmọ Ṣéhù mo gbé tuntun òde àsìkiri láyé wá àsìkiri lọ́run wá àsìkiri lẹ́mí wá Ṣéhù Amọ̀dá ló ní sábàbí sàdákàtà fún Ṣéhù Àmọ̀wé. Ajá Mistura tèmi ní success ó yá. oníta ló yẹ ká ṣàṣàlátù fún kò sẹ́ni tá ò ṣàṣàlátù fún kárí ọ̀la fún wọn mọ́dúlá ṣàlátù yẹ. Ìsàwákà kọ̀mọ́ndà ṣẹ́gbẹ́lẹ́ ànábì lẹ́dí sàrúdì kọ́ ìbátọ́mọtáyé fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo wọn ló kọrin lùlù nínú eléyìí. ẹ tún wá àwọn àgbà òṣèré oní tíátà tó wà ń bẹ̀. Ògògó Kẹ́mi Àfọlábí Mọ́fì Àfọlábí Àfíìsì Abíọ́dún Kamilu Kọ̀ǹpọ̀ Yétúndé Wùmí Láìdé Bákàrè Madam Sajẹ Túndé Usman Òkèlè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú ọdún CD àti VCD wá sí ìta pé àkọlé ẹ̀ ní nǹkan mẹ́tàlá. ó ti jáde báyìí. Marketed and distributed by Olasco Films Nigeria Limited. EU 10-6 Movie City. Ami Arena Shopping Complex Bọ́ládé Oṣòdì Lagos. Headmaster Films Nigeria Limited. Nuretu Films Nigeria Limited. àti Film International Limited ní Arena Shopping Complex Bọ́ládé Oṣòdì ló ń distribute ẹ̀. ọdún CD àti VCD wá sí ìṣàkọ́fí. tó ṣe fáwọn marketers olókoòwò fídíò l'Arena Oṣòdì. nǹkan mẹ́tàlá lákọlé ẹ̀ ó ti jáde ẹ̀ tètè lọ́ra àti yé báyìí báyìí o. Singa inú ẹ̀ dájì gan-an ó dínkùn ló mọ̀ ọ́ka o júbà nírẹ̀ èèyàn ló pọ̀ ọlọ́run ló mèèyàn rè o. inú ẹ̀ dájì inú ẹ̀ dájì ó dínkùn ló mọ̀ ọ́ka wàláì àlùkò mọ́nú ojúbà nírẹ̀ èèyàn ló pọ̀ ọlọ́run ló mèèyàn rè. àkọ́bọ̀ ọlọ́run kò láàmì o lọ́wọ́ alábòsí ẹ̀dá òrójú ìyá sọmọ lóore wọ́n bá rí ẹ̀ wọ́n sọ̀rọ̀ rẹ̀ àbódì lẹ́yìn wọn á ṣe bàjẹ́ o túbà dirẹ̀ èèyàn ló pọ̀ ọlọ́run.
ọlọ́run ló mèèyàn rẹ̀. kí ló rí ọ̀rẹ́ mi lówelówe ló ń sọ̀rọ̀ rẹ̀ tálẹ́ níṣẹ́ kò